nǹkan bá bàjẹ́ lára èèyàn tí ó sori burúkú nǹkan mẹ́ta ni ó ní. bí nǹkan bá bàjẹ́ lára èèyàn tí ó sori burúkú nǹkan mẹ́ta ni ó ní. ẹni kí ni àkọ́kọ́ alikiburu yóò ní gbéraga yóò pọ́f yóò mọ̀ pé ní gbogbo nǹkan ló ní kí ló ní. ẹgbẹ̀rún oríire tí ò tó sì dákọ̀ jáǹsẹ̀jú kan ṣèbẹ̀rẹ̀ kọ́lọ̀ ti bínú sí ọ kó sì mọ̀ dàrú ni. ẹ tẹ̀lé mi mo wá yọ bàbá wa nàró wọn bá ṣèwà ádámọ lògbà ẹni bẹ́ẹ̀ ni wọn bá lájí àgbà lògbà wọn bá ń pọn lókù gbogbo àfáà náà fẹ́ẹ́ bá lògbà tán ní nàìjíríà àti níta wọn tún wá bájọba lògbà àwọn ọgbọmọlù ń bẹ lágbàlá kánrin tí wọn lè gbà yẹn lù tójú wọn bá kóró nísìn kánrin tí ò wọ sọ́nbí wọn mọ̀ tẹ̀yìn mọ́lẹ̀ ní gírígírí ọ̀gá kí ló dé wọ́n ti yà pọ̀ wọn mọ̀ ọ̀run ìmọ́lẹ̀ ni tó ní wọn gbọ́dọ̀ bínú sí yàn wọn tún wá nàró yíyá àfáà ló dé kí ni wọ́n jẹ́ tó ń gbogbo yẹn kéékèèké innama ya'rifu al-fadla li ahli al-fadli ahlu al-fadli. tẹ́ ẹ bá rẹ̀ ti ń gbé ọlá fún ọlọ́lá ọlọ́npọ̀ náà ní nǹkan ni ẹni tí máa ń bí ń tí èèyàn bó ṣe kéré mọ́ ní ìrànwọ́ lè rí i. ẹ̀yin èèyàn wa wàhálà ti dé bá K1 The Ultimate báyìí wàhálà ti dé bá ọ kò síbi tí ìwọ bá ti ń ṣe wá sí báyìí láti ọjọ́ tó ti sin òkú ìyá rẹ̀ tó ti sọ̀rọ̀ kò síbi tí wọ́n ti ń ṣe wá sí ò tí ń ṣe ọ̀rọ̀ K1 The Ultimate òun ni wọ́n ń sọ òun náà tún ni àfáà yìí òun náà ló tún sọ báyìí nínú fídíò tí ẹ̀ ń wò lójú àwòrán yìí òun náà ni àfáà náà tún sọ ọ̀rọ̀ K1 òun náà ló tó fi ń pòwe níbẹ̀ o ṣé a máa sọ wípé kò yẹ kí K1 The Ultimate kí ó sọ̀rọ̀ bí ó ṣe sọ̀rọ̀ ni tàbí a ó sọ wípé àwọn àfáà náà àwọn ló gbà á sí òdì kí ni ẹ lérò bẹ̀rẹ̀ yìí kàn tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ó dìgbà.